káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi tí a ti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa a sọ pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Ní ti Nàìjíríà lẹ́ẹ̀kan sí mo rí wípé ogun àkọ́kọ́ àárín Ìgbò àti Haúsá ni ṣùgbọ́n èyí tí mo rí gbogbo Nàìjíríà ni mo rí tí ó ń lọ tí wọ́n gbá bọ́ọ̀lù kan ṣoṣo tí bọ́ọ̀lù yẹn dẹ̀ fọ́ mọ́ wọn lọ́sẹ̀ tí Nàìjíríà ò bá gbàdúrà dáadáa wàhálà tí ń bọ̀ lójú ọ̀run yìí tó bá bọ́ ilẹ̀ kò ní sí ẹ̀yà kankan tí ò ní fara pa o bọ́ọ̀lù tí mo rí tí wọ́n ń gbá ètò fọ́ yìí yánnayànna ló fọ́ sí o ìyẹn ní ti Nàìjíríà o ní tilẹ̀ Yorùbá Ọlọ́run sọ fún mi pé ní ọ̀run pé Nàìjíríà ti lọ o ṣùgbọ́n ní tilẹ̀ Yorùbá Olúwa ní kẹ́ ẹ máa múra fún gbogbo ìgbà Yorùbá nation ń lọ o àwọn tó fẹ́ ṣe ìgbìmọ̀ láti ṣe àtúnṣe láti kó ìgbìmọ̀ Yorùbá jọ wọ́n ti lọ ṣàjọlé wọn lórí mo rí i pé wọ́n rán obìnrin kan lọ sí ní ìrókò ó lọ fi agbọ̀n ayé àtijọ́ báskẹ̀tì kó ìjà lọ jáde àǹtí ó ti dà á sáàrin wọn wọn ò lè gbọ́ra ayé fọ̀ náà mọ́ ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́run fẹ́ lò fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó àjọ láti inú àtàwọn tó wà lábúròdù àtàwọn tó wà ní Nàìjíríà àjọ ìjà lọ láti inú ìrókò tá à ń ṣe kọ́lọ́run dáná sun àti ìjà lọ àtàgbà àtòbìnrin yẹn àti ìrókò yẹn kọ́lọ́run dáná sun ìjọba yẹn Olúwa ní ká máa gbàdúrà àṣírí ìtàn fẹ́ fi ìjà ìjọba Odùduwà ìjọba ilẹ̀ Yorùbá lógun nìyẹn o lógo ilẹ̀ Yorùbá tán bá ti fi Odùduwà sí lógo tá à gbàdúrà fún lógo míì ọba àwọn bá sọ pé nǹkan mẹ́ta máa ṣẹlẹ̀ sí yín èkíní ọ̀tẹ̀ èkejì èdèàìyedè ẹ̀kẹta ogun o kẹ́ lọ gbàdúrà ṣùgbọ́n pé Yorùbá nation ò ní lọ Yorùbá nation lọ gẹ́gẹ́ bí t'Olúwa sọ fún mi o ó lè pẹ́ o mi ì mọ̀ àkókò ìyẹn tilẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó dẹ̀ wà ní abroad ká máa gbogbo ọgbọ́n tọ́lọ́run bá fún ọba àwọn bá ní ká máa lò láti gbá òmìnira sílẹ̀ Yorùbá tí wọ́n bá lò tí àjálù yìí bá já gbogbo wọn ló máa affect ìyẹn ti ilẹ̀ Yorùbá ní ti gómìnà Èkó Ògùn Ọ̀yọ́ àti Ọ̀ṣun ọba àwọn bá sọ fún mi ní ti gómìnà Ọ̀ṣun Ògùn àti Èkó mi ní sọ̀nà àbáyọ fún wọn mọ́ torí àwọn tí ó misinterpret mi ẹnìkan nínú wọn mi ò rí wípé ó ṣèjọba lẹ́ẹ̀mejì o àwọn méjì tó kù náà bí ẹni lànà kọjá ni mo rí Mákindé tó bá máa ṣèjọba lẹ́ẹ̀kejì ẹ sọ fún pé kó pèsè omi fún àwọn ará Ọ̀yọ́ kó pèsè iná fún wọn kí àtòsó àtọ̀tá àtọ̀rẹ́ ká mọmi ẹ̀ ká ń lo náà pé tí yóò jà fún nìyẹn àṣírí ẹ̀ nìyẹn ìyẹn ní ti Mákindé o ní ti bàbá Ọbásanjọ́ ọba àwọn bá sọ fún mi wípé mo béèrè kí ni àṣírí bàbá Ọbásanjọ́ Olúwa sọ fún mi wípé àṣírí bàbá Ọbásanjọ́ ni òkìkí wípé ọjọ́ tí kò bá ti lókìkí máa pé spiritually physically pé ó kú nìyẹn wípé ìkan ṣoṣo tí Nàìjíríà lè fi ṣe ogun Ọbásanjọ́ ni pé kó sọ̀rọ̀ ká má reply rẹ̀
bó lọ ní títì bó bá bó aṣọ sílẹ̀ tó rìn wò pé ó fẹ́ fi ṣe ìràpadà òkìkí ni nínú pípà nínú gangan ní gọ́ọ̀mẹ̀ntì tó bá ti sọ̀rọ̀ tán bá ti dá lóò láàánú oṣù méje tó bá ṣẹjọ́ bá sì wà láyé ó jẹ́ pé mi ì ṣe wòlíì Ọlọ́run mọ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà tó bá ti ń sọ̀rọ̀ tán bá ti ń rìpláì rẹ̀ tí gbogbo èèyàn tó kìkì rẹ̀ kàn Olúwa sọ pé ẹ̀mí rẹ̀ yóò máa gùn sí agbára rẹ̀ yóò dẹ̀ máa rìn ní o kí àṣírí ẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí olórin ayé alágbára ní Nàìjíríà ní 2021 tá a bá gbàdúrà Olúwa ni wọ́n ń kọjá lọ bí Olúwa ṣe sọ fún mi nìyẹn. Finally kí n tó gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tí mi ò ra dátà mi send owó sí tẹ́ máa send message kí n tó gbàdúrà fún wọn. Finally ọba àwọn bá ní kí n sọ fún yín o wípé ọdún 2021 yìí kí ẹ dúró nínú Olúwa òun máa ṣe ìgbédìde 2021 mean sí 3 perfection òun máa mú ṣe àṣepé ní ìlọ́po mẹ́ta fún ayé àwọn tó bá wà nínú Olúwa tó dẹ̀ dúró nínú òun tí wọ́n ń retí dídé Olúwa wa ìyẹn ní ti àṣepé. Eléyìí ní ti àléébù mi tó Olúwa ní kí n sọ fún gbogbo ayé. Mo bá Ọlọ́run sọ̀rọ̀ nínú igbó yìí pé Olúwa àwọn èèyàn gan iṣẹ́ tó rán mi sí ayé wípé Olúwa dìde kẹjà fún mi Ọlọ́run lòun ò jà wípé iṣẹ́ ìránṣẹ́ mi ní 2020 ní àléébù pé àléébù tó wà ń bẹ̀ pé gbogbo nǹkan ni mo béèrè lọ́wọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pé mi ò béèrè mẹ́tọ̀ pé bàbá nú Olúwa ni mo béèrè pé mi ò ní mẹ́tọ̀ pé iṣẹ́ tó rán mi sí ayé wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn odidi ni mo gbé kalẹ̀ èyí tó yẹ kí n jẹ́ ní kéékèèké mo jẹ lódidi pé torí àìní mẹ́tọ̀ yẹn òun ló fà táwọn èèyàn fi ń gàn mí pé kí n dẹ̀ sọ kí n make sure pé mo sọ fún gbogbo ayé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a dìde ní ìsìn pé bàbá nínú Olúwa la nípa àní mẹ́tọ̀ pé ọ̀tá wa ò lè rìn jìnnà wípé kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run mo wá sọ fún Olúwa pé àwọn tó fi ìwé Babalọ́lá ṣe mẹ́tọ̀ tán sí ìwé Gbísà Àkànní ṣe mẹ́tọ̀ ìwé Brigade ṣe mẹ́tọ̀ Olúwa ní ẹ̀tàn ní gbogbo wọn wípé wọn ẹ̀ fòkú ṣe mẹ́tọ̀ pé alààyè ní máa ń ṣe mẹ́tọ̀ èèyàn pé kí n máa lọ kí n lọ béèrè fún mẹ́tọ̀ pé ó máa rán mi sí mẹ́tọ̀ tí ó máa tọ́ mi nípa tèèyàn pé ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ lé èèyàn mẹ́ta ó gbọ́dọ̀ ní ẹni tó pè é ó gbọ́dọ̀ ní áńgẹ́lì rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ní amọ̀nà rẹ̀ táyé pé èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ní Ọlọ́run tó pè wá áńgẹ́lì wa àti mẹ́tọ̀ wa pé àwọn mẹ́ta yẹn ló ní ìkankan ṣe láyé wa pé kí n lọ sọ fáwọn ọ̀dọ́ bíi tèmi tí wọ́n máa ní bàbá lólúwa tẹ̀ ní mẹ́tọ̀ ìpè mẹ́tọ̀ tí mo ní pé ọjọ́ wo ni mo ti rí àwọn bàbá tí mo sọ pé mẹ́tọ̀ mi pé ṣé wọ́n mọ ibi tí mo wà báyìí mo rárá ó ní gbogbo ohun tí àwọn èèyàn torí ẹ̀ ń fi kú wá mi tá ń ṣe wàhálà pé iṣẹ́ tí mo jẹ́ fún wọn bí òun ò bá ṣe jẹ́ kó lọ́lá tó pé àìní mẹ́tọ̀ yọ sílẹ̀ pé kí n dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn Ọlọ́run yóò wà pẹ̀lú wa ọba àwọn bá dẹ̀ ní kí n sọ fún gbogbo ayé finally kí n tó gbàdúrà fún wa wípé àwọn ọmọ Ọlọ́run kan máa múra pé wọ́n lọ mo rí primate Ayọ̀délé tó máa jẹ́ sọlúwa yẹn ọba àwọn bá sọ wípé yóò jẹ́ sọlúwa kan láìpẹ́ yóò di wàhálà fún yóò di wàhálà gidi pé yóò bọ́ sí ẹ̀sìn pé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tá a máa ń jẹ́ sọlúwa tí ì ṣe pé láti ọ̀dọ̀ Ọlọ́run wá tó jẹ́ pé à ń jẹ lórí à ń pákéjì ẹni pé ẹ̀sìn wa ó ti fẹ́ délẹ̀ Olúwa yóò wà pẹ̀lú wa gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wọ́n pín mẹ́sẹ̀gì mi ní ọdọọdún tẹ́ ti ń pín léyìí fún gbogbo ibi tó yẹ kó dé láyé ẹ gbọ́ igbe tò mi ò rọ́mọ mi ò ráyà mi ò rólóore kò ní wọnú ilé yín